àwọn ọlọ́pàá àti sójà lé Sowore àtàwọn ẹgbẹ́ ẹ̀ làbújá nítorí Nnamdi Kanu. Òní ọjọ́ ajé Monday 20 oṣù kẹwàá 2025 yìí kì í ṣe ọjọ́ dáadáa kan fáwọn ajìjàgbara o. àwọn ajìjàgbara tí ọkùnrin kan tí wọ́n ń pè ní Ọmọyẹlé Sowore ṣáájú wọn. àwọn ajìjàgbara náà fẹ́ kí wọ́n fi ọkùnrin ọmọ Ìgbò kan Nnamdi Kanu tí wọ́n ti tì mọ́lé láti ọdún 2021 sílẹ̀ ni. wọ́n ní ìjọba Nàìjíríà tì í mọ́lé, ilé-ẹjọ́ ti ní kí wọ́n fi í sílẹ̀, wọn kò dá ilé-ẹjọ́ lóhùn, bẹ́ẹ̀ ni wọn kò bá aṣẹ ẹjọ́ tí wọ́n ń ṣe láti ọjọ́ yìí ní àṣeyanjú. ó kàn jọ pé ìjọba náà fẹ́ kó wà ní tìmọ́lé tí bèèlà yóò fi fọn fèrè tàbí tí Jésù yóò fi padà dé ni. ọkùnrin náà gbìyànjú, ó jà raburabu bí ọkùnrin lóṣù tó lọ yìí. ó jà kó lè jáde lẹ́wọ̀n, ṣùgbọ́n kinní náà kò ṣeé ṣe ni. àwọn agbẹjọ́rò ti jà bọlẹ̀ ní kóòtù, wọ́n ní ara ẹ̀ ò yá rárá. àwọn àrùn tó ń ṣe é, àrùn tó lè pààyàn ni. ó jọ pé àwọn tí wọ́n sì fi sítìmọ́lé yìí fẹ́ gbẹ̀mí ẹ̀ ni. bí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n yáa fi sílẹ̀ kó máa lọ, kó tilẹ̀ lọ tọ́jú ara ẹ̀. ohun tí wọ́n bá sì fẹ́ ṣe fún un lẹ́yìn tó bá gbádùn tán kí wọ́n ṣe é fún un. ọjọ́ 26 oṣù kẹsàn-án tó kọjá yìí ni o. níwájú adájọ́ James Ọmọ́tòṣọ́ ni wọ́n ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. ńlá adájọ́ náà bá ní òfin ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀, kó ronúpìwàdà ni. pé ó dáa bí oko ò bá jìnnà ilá kì í kó, kí àwọn ẹgbẹ́ oníṣègùn òyìnbó ilé wa Nigerian Medical Association NMA fún àwọn láwọn dókítà bíi mélòó kan kí wọ́n bá àwọn yẹ Kanu wò. làwọn ẹgbẹ́ àwọn dókítà yìí bá sáré kó àwọn oníṣègùn 7 jáde. wọ́n ní kí wọ́n ṣiṣẹ́ náà kíá. àmọ́ nígbà táwọn dókítà yìí mú èsì àyẹ̀wò dé, wọ́n ní kò sí kinní kan tó ń ṣe Kanu, gágá lára ẹ̀ yá. àwọn àrùn pẹ́ẹ́pẹ̀pẹ́ tó sì ń ṣe kò la tẹ̀mí lọ rárá. nígbà yìí ni ọkàn àwọn èèyàn Kanu tó ti wà ní tìmọ́lé oríṣiríṣi láti ọdún 2021 yìí kò balẹ̀ mọ́, torí ní tòdodo wọn kò mọ ọ̀nà tí àwọn tún lè gbà láti fi yọ ọ́ jáde. ọ̀rọ̀ yìí làwọn ajìjàgbara ló ká àwọn lára tí Ọmọyẹlé Sowore tóun náà ti dupò ààrẹ orílẹ̀-èdè yìí ní àsìkò ìbò tó kọjá yìí lóun yóò ṣáájú àwọn ajìjàgbara àtàwọn ọmọ Nàìjíríà tó bá fẹ́ kí àwọn jọrọ́ lọ sílé ìjọba kí àwọn sì fẹ̀hónú àwọn hàn níwájú àṣọrọ̀kù níbẹ̀. ọjọ́ ajé Monday 20 oṣù kẹwàá yìí ni wọ́n wá fi ìwọ́de náà sí nílùú Àbújá, tí wọ́n ní èrò tí yóò ya wọ ibi tí àwọn Tinubu ti ń ṣèjọba lọ́jọ́ náà. àwọn pàápàá kò ní irú ẹ̀ rí. kíá ni àwọn olóṣèlú ti gbà á, pàápàá àwọn olóṣèlú alátakò tí wọ́n sì jáde. Àtíkù Abubakar ló sì ṣáájú wọn. ọkùnrin náà ní gbọ̀ngbọ̀n lòun wà lẹ́yìn Sowore àti àwọn tí wọ́n bá fẹ́ ṣèwọ́de náà, nítorí òun pàápàá kò mọ ìdí tí Tinubu fi lè ti Kanu mọ́lé láti ọjọ́ yìí wá. àmọ́ bí òun ti sọ̀rọ̀, èpè làwọn míì ń ṣẹ́ o. ìdí tí wọ́n láwọn fi ń ṣépè ni pé odidi ọdún 8 ni Buhari lò nílé ìjọba. ìjọba Buhari ló sì mú ọmọ ọkùnrin náà lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. ọdún 2 ni Buhari sì fi tì í mọ́lé lákọ̀ọ́kọ́. lẹ́ẹ̀kejì náà ó ti lo ọdún 2. bẹ́ẹ̀ ni Àtíkù wà láyé, ó wà láàyè. kí ló wáá dé tí kò ní kí Buhari fi í sílẹ̀ nígbà yẹn? ohun tó jẹ́ kí àwọn míì máa wọn òun lépè nìyẹn, tí wọ́n ní ó kàn fẹ́ fi orúkọ Kanu ṣe òṣèlú lásán ni. Peter Obi náà jáde o, ó lóun yóò bá Sowore ṣe. àwọn èèyàn ní tí ẹ̀yẹn tiẹ̀ ṣe é gbọ́, ṣé ọmọ Ìgbò bíi tiẹ̀ ni wọ́n mú? bóun bá lóun yóò jáde nítorí ẹ̀ kò ṣe kinní kan o. fún odidi ọ̀sẹ̀ kan ni wọ́n fi ń palẹ̀ ètò yìí mọ́ o, tí Sowore àti àwọn ajìjàgbara tó kù ń kiri àwọn ọjà àti àwọn ibi tí èrò bá pọ̀ sí, tí wọ́n sì ń sọ fún wọn pé tó bá ti di 20 oṣù yìí kí wọ́n jáde o, kí wọ́n jáde ní Àbújá, kí wọ́n jẹ́ kí àwọn jọ lọ sí Aso Rock níbi tí ìjọba wà, kí ìjọba lè rí wọn, kí wọ́n sì mọ ohun tó ń bí wọn nínú, pé àwọn ò fẹ́ bí wọ́n ti Nnamdi Kanu mọ́lé. ohun tí wọ́n ń ṣe náà kò dáa. wọ́n ní bí ọ̀rọ̀ ti wà yìí, tí ẹnìkan bá wà níbìkan tó ní kinní náà kò kan òun, nígbà tó bá yá tó bá jẹ́ ẹni tó ń sọ bẹ́ẹ̀ fúnra ẹ̀ ni wọ́n mú, kò sẹ́nìkan tí yóò dá sí i fún un. wọ́n ní kí gbogbo èèyàn jáde o, kí àwọn jọ déwájú Tinubu báyìí kóun náà lè mọ̀ pé ohun tí òun ṣe kò dáa. àwọn ìjọba àpapọ̀ náà kò dúró, nítorí lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn ọlọ́pàá ti ní
àwọn ò fẹ́ ìwọ́de ẹlẹ́sìnmẹ̀sìn kan o. Wọ́n ní àwọn ò fẹ́ ìwọ́de kankan l'Àbújá kí àwọn oníwọ́de náà wá bòmíì gbà lọ láti ṣe ìwọ́de wọn. Ṣùgbọ́n kíá làwọn Sowore láwọn ò gbà. Wọ́n ní ilé ìjọba làwọn ń lọ, wọ́n sì ń kọrin inú ọjà là ń lọ, èrò ọjà paramọ́ inú ọjà là ń lọ. Ohun tó jẹ́ kí àwọn ọlọ́pàá sáré gba ilé ẹjọ́ lọ rèé. Wọ́n pẹjọ́ pé kí adájọ́ sọ fáwọn Sowore pé wọn ò gbọ́dọ̀ ṣe ìwọ́de kankan o. Ní adájọ́ G. Umar bá dájọ́ náà ní Sátidé ọjọ́ 22 oṣù kẹwàá yìí pé wọn ò gbọ́dọ̀ ṣe ìwọ́de kan ní gbèrègbèrè Aso Rock, ilé ìgbìmọ̀ aṣòfin àti àwọn ibi pàtàkì míì. Gbogbo ibi tí wọ́n sì dárúkọ pé kí wọ́n má ṣe ìwọ́de yìí bí ìgbà pé wọ́n ti dá ìlú Àbújá fún rẹ̀ sí méjì ni. Ọ̀rọ̀ náà dùn àwọn Sowore torí ọkùnrin náà ní lẹ́yìn tí adájọ́ yìí ti lóun ò lè dájọ́ náà ní gbangba níwájú kóòtù, níṣe ni wọ́n tilẹ̀kùn mọ́ sí ṣẹ́ńbà kan, níbẹ̀ ló sì ti dájọ́ ẹjọ́ tí kò lè dá ní gbangba. Bóyá ìyẹn ló ń bí wọn nínú o, bóyá nǹkan míì sì ni o. Àwọn tí wọ́n fẹ́ ṣèwọ́de náà ṣàtàkù, wọ́n ní àwọn máa jáde níta wọn o, ẹni bá wú kó bẹ́, kò sẹ́nìkan tó lè dá àwọn dúró. Bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe lóòótọ́, nítorí ní kùtùkùtù òwúrọ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí péjọ nítòsí Transcorp Hilton Hotel lágbègbè Maitama. Níbẹ̀ ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ṣara wọn jọ. Àmọ́ ọ̀rọ̀ kò rí bí wọ́n ti rò ó sí o, nítorí nígbà tí wọn yóò fi dé ibi tí wọ́n wà yẹn, àwọn sọ́jà àti ọlọ́pàá ti yí àwọn agbègbè náà ká, pàápàá àwọn ibi pàtàkì gbogbo nílùú Àbújá. Bẹ́ẹ̀ ni wọn kò dúró pẹ̀lú eré, tìjàtìjà ni wọ́n bá wà. Nídìí èyí wọn kò jẹ́ kí àwọn èèyàn náà bẹ̀rẹ̀ ìwọ́de kankan tí wọ́n ti kọ́kọ́rọ́ tajútajú lu apá ibi tí wọ́n wà. Ìyẹn kò sì tí ì ju bí aago 2 àárọ̀ lọ. Ọ̀rọ̀ eléyìí yàtọ̀ sí pé nígbà tí à ń ṣe ìwọ́de tí a dé ibì kan nígbà náà ni wọ́n kọlù wá. Rárá o, gbogbo ibi tí wọ́n bá ti dúró sí ni wọ́n ń ju kinní náà sí wọn. Nígbà tí wọ́n bá ti rí wọn lọ́ọ̀ọ́kán kò sáàyè àpéjọ, wọ́n ní ohun tí òfin wí nìyẹn. Èyí tí àwọn èèyàn ń gbé kiri lórí ayélujára ní níbì kan tí Sowore fúnra ẹ̀ ti ṣáájú àwọn bíi mélòó kan. Ó ṣeéṣe kó jẹ́ wọ́n ń retí àwọn tó kù nígbà náà ni. Níbẹ̀ ni Sowore fúnra ẹ̀ ti ṣáájú orin Free Nnamdi Kanu Now. Wọn kò sì tí ì ju bíi 6 sí 10 lọ. Bí Sowore ti ní kí òun rìn súnmọ́ àwọn èèyàn náà báyìí, níṣe ni àgbárò kàràkàkà, kò sì sẹ́nìkan tó lè dúró mọ́. Àwọn èèyàn pàápàá ò mọ̀ pé tí ọ̀rọ̀ bá dójú ẹ̀, Sowore gan a máa sáré. Eré gidi ni o, ó sáré náà débi pé ọ̀nà jíjìn ló tó bojú ẹ̀yìn wo àwọn èèyàn ẹ̀. Ó sì jọ pé ohun tó ṣe bẹ́ẹ̀ ni pé ẹni tí mọ́tò bá gbá nídìí kọ́ ni yóò mú nọ́mbà, kódà kò ní jẹ́ ẹnì kẹta sí i. Bó bá jẹ́ òkè làwọn sọ́jà tàbí ọlọ́pàá tó yìnbọn náà ní kí àwọn yìnbọn sí, tó bá wá bá àwọn tí wọ́n ń ṣe ìwọ́de yìí ń kọ́. Ẹ̀yìn òkú là á jàkàrà ni o, ẹni tó bá ti kú kò gbọ́ wá sí, àwọn ará ayé ni yóò máa bá a gbọ́. Ohun tó jẹ́ kí Sowore tó ká nìyẹn, àfi bí ìgbà tí ejò ọká ìbá tó ká nínú ìgbẹ́ nígbà tó bá fojú kan ewu. Wọ́n tún gbìyànjú láti ṣara wọn jọ síbòmíì. Bákan náà lọ́mọ sorí fún wọn. Gbogbo ibi tí wọ́n ń fẹ́ parojọ sí, bí wọn kò bá àwọn sọ́jà, wọn yóò bá àwọn ọlọ́pàá. Àwọn yẹn kò sì ráàyè láti máa bá wọn sọ̀rọ̀. Ẹ sá má dúró ni wọ́n wà fún. Wọn kì í wojú wọn kí wọ́n tó rán tajútajú sí wọn. Wọ́n dé Utako. Bákan náà ni wọ́n dé Roundabout Baga. Bákan náà ni nígbà tí ọ̀rọ̀ ò sì wọ̀ mọ́, àwọn olùwọ́de náà fẹ̀yìn rìn pátápátá tí wọ́n ronú ohun tí wọ́n tún lè ṣe. Ìyẹn ló jẹ́ kí wọ́n dé abúlé Mẹ́kò, ṣùgbọ́n lílé àwọn ọlọ́pàá tún lé wọn. Nígbẹ̀yìn àwọn agbófinró yìí mú àbúrò Nnamdi Kanu fúnra ẹ̀, ìyẹn Emmanuel. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì mú lọ́ọ̀yà ẹ̀ tóun náà wà láàrin wọn. Wọ́n sì wà wọ́n lọ dẹ̀hùndẹ̀hùn. Bẹ́ẹ̀ ni wọ́n tún ṣa àwọn míì tí wọ́n kò tiẹ̀ mọ orúkọ wọn. Ohun tí àwọn èèyàn ìjọba ń sọ ni pé wọ́n fẹ́ fi kinní náà dá wàhálà sílẹ̀ ni o. Bẹ́ẹ̀ làwọn kan sọ pé lóòótọ́ títì tí wọ́n ti Kanu mọ́lé ó ṣẹ̀ ń pẹ́ jù, àmọ́ kì í ṣe kí àwọn alátakò wá lo kinní náà láti fi dá wàhálà tí kò ní tán bọ̀rọ̀ sílẹ̀. Wọ́n ní ohun tó jẹ́ kí ìjọba mú ọwọ́ líle sí wọn nìyẹn. Ọdún 2015 ni wọ́n ti kọ́ mú Kanu. Nígbà tó sì di ọdún 2017 wọ́n fi í sílẹ̀. Wọ́n ní kò gbọ́dọ̀ jáde nílùú o, bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ fa wàhálà kankan. Àmọ́ Kanu fa wàhálà, bẹ́ẹ̀ ló jáde nílùú. Ó sì tún bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú ìjọba Nàìjíríà tó ní Biafra gbọ́dọ̀ yapa kúrò ní Nàìjíríà dandan ni.
ìyẹn ni wọ́n ṣe de àwọn ọlọ́pàá Interpol ìyẹn àwọn ọlọ́pàá àgbáyé sí i nígbà tó sì di ọdún 2021 àwọn yàrá amú ní Kenya ni wọ́n bá jù ú sáwọn ìjọba Nàìjíríà àtìgbà náà ló sì ti wà nínú àtìmọ́lé títí ọwọ́ alẹ́ báyìí làwọn sọ́jà tọlọ́pàá tójú wọn le koko pẹ̀lú àwọn DSS àtàwọn míì sì wà ní gbogbo agbègbè Aso Rock àti káàkiri àwọn apá ibìkan l'Àbújá ohun tí wọ́n ń retí ni bóyá àwọn ajìjàgbara náà yóò tún yọjú àmọ́ kò jọ pé àwọn èèyàn náà yóò tún yọjú lálẹ́ báyìí ọ̀la nìkan lèèyàn kò mọ̀ bí wọn yóò tún kinní náà ṣe ní ti àwọn agbófinró wọ̀nyí ṣá kò jọ pé àwọn ṣetán láti kúrò ní àwọn ibi tí wọ́n wà yìí ó jọ pé ibi tí a bá fi yọ̀ sí ní ìṣọmi sí ni o ọ̀rọ̀ náà yóò le jù bẹ́ẹ̀ lọ bí àwọn ajìjàgbara ọ̀hún bá tún jáde Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ l'Àbújá yìí wò lórí Nnamdi Kanu fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn a kú dédé àkókò yìí.